Only Jesus TV. Kílẹ̀ ṣe mi. Ilé ìwẹ̀ lásán ni o. Ilé ìwẹ̀ tí mo ní rè o. Ilé ìwẹ̀ yìí ni. Ilé ìwẹ̀ rẹ̀ ní tọ́lẹ̀tì o. Ilé ìta ibi ẹni. Ibi mo ti ń wẹ̀ rè o. Màá bọ̀lẹ̀ sí máa wọ bẹ̀ wẹ̀ Ẹ jù. mọ̀ lákọ̀rọ̀ bọ̀ bẹ̀ ní bí bá ṣe ṣe lè tí ń wẹ̀ bẹ̀. Ẹ wà wẹ̀ bí. Ṣe lè tí ń wẹ̀ bí ń ṣe kákòrè tí ń wẹ̀ mọ̀ wẹ̀ pé mo ga ju bí lọ. Ẹ dìde. Ibi lẹ ti ń yàgbẹ́. Ibi náà ni. Ibi náà ti ń yàgbẹ́. Odò tí mo mọ̀ rù lọ́nu. Ok, ẹ máa lọ sọ gbẹ́yìn Ẹ wà lọ́jọ́ odò. So ibi lẹ ti ń wẹ̀. Ibi ni o. Bó tutù mú bí ọyẹ́ mú kọ́. Ibi náà ni. Ibi náà lẹ ti Ẹjọ́ wẹ̀. Sunday mo bìbì mo fẹ́ Ẹ má bọ̀, ẹ má bọ̀, ẹ má bọ̀. So ara yàrá yín lélẹ̀. Ṣé bí náà wo ni àbí bí dábàá Ìgbọ́gbọ́ ní? náà ní kótó di wípé mo rí búlọ̀kù tọ́bọ̀ mi wọ́n dá búlọ̀kù jọ ni mo ṣe. Àwọn èèyàn máa ń gbìyànjú láyé o. Ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé ń bá rẹ̀ lọ́wọ́ ni Ọlọ́run máa ràn lọ́wọ́? Ẹ wo orú màmá yìí sìn. Ẹ̀dẹ̀ wà ń rú màmá yẹn ti ń dàgbà. Ṣé àwọn gidi máa ń rú rè? Mo rú gidi. Ẹ̀dẹ̀ wò lẹ́sẹ̀ bọ́lẹ̀ ṣe máa ń rú. Nígbà bá dọ́kọ̀ nígbà gbé kan báyìí. Ẹ́? Ẹsẹ̀ máa gbé báyìí. Ẹ máa gbé lẹ́ni báyìí. Ẹ lè gbé gan mọ́. Ẹ filẹ̀ filẹ̀ ẹ tàfilẹ̀ ẹ tàfilẹ̀ ẹ tàfilẹ̀ ẹ tàfilẹ̀ ó ti tó bá wọn. Èyí tẹ́ gbé ti tó bá wọn. Ó rẹ̀ wọ́n. Igi tó jó rẹ̀ wọ́n rè. Mo fẹ́ wò bá ṣe ní sẹ́lẹ̀ àti gbé ni. Ṣé lóòótọ́ ni wọ́n ń gbé gi? Wọ́n gbé mẹ́rin pẹ̀lú bára wọn tó ṣe yá náà. Wọ́n gbé mẹ́ta wọ́n gbé mẹ́rin. Pẹ̀lú bára wọn tó ṣe yá. Olómù sàrẹ̀ ilé igi tó kò yìí nígbà tí kò lọ tí ń kò bọ̀ ní lójú odò bẹ́ẹ̀ olómù sí kìbáyì. So igi tán rùn tán fi kọ́lé. Mọ̀mọ́ ẹ rà ànúgbà. Ẹ dìde. Ìyá kan tún leléyìí o tí Agbala Gabriel bá pàdé ṣe rí ọ̀tọ̀ ni ìyá tí ṣe rántí ìyá yẹn tí ojú ń dà láàmú tí wọ́n pọnmi kọ́lé, ọ̀tọ̀ tún ni ìyá eléyìí o, igi ni ìyá eléyìí ń ṣẹ́ tán dẹ̀ fi kọ́ ilé tí wọ́n ń gbé yìí. Bíbélì sọ ó ní ọwọ́ alápọn láò mú sanra. Rí báyìí ìyá yìí ti bá Agbala Gabriel pàdé o. Ìyá yìí ti bá Agbala Gabriel pàdé. Kí ni Agbala Gabriel yóò ṣe nínú ayé ìyá yìí? Agbala Gabriel náà kọ́ o, bí kò ṣe gbogbo àwọn supporters, gbogbo àwọn ẹlẹ́yinjú àánú. Máa fídíò sílẹ̀ fún yín kẹ́ wá lọ wo bó ṣe lọ láti bẹ̀rẹ̀ títí dé òpin. Ẹ jẹ́ bá mi share fídíò yẹn jẹ́ kó lọ dáadáa. Bá ṣe ń share lórúkọ Jésù, Ọlọ́run yóò share ire àti ayọ̀ kan àwa náà. Gbogbo ẹni tẹ́ bá ní inú dúdú sí iṣẹ́ ìránṣẹ́ Agbala Gabriel, ẹ jẹ́ ká jọ wo fídíò yìí délẹ̀. Ẹ̀yin náà ní ohun méjì tàbí mẹ́ta tẹ́ ó sọ sí. Ó yá lókè lọ́hùn. Ẹ máa bọ̀. Ẹ ṣe igi Igi ni mo ń ṣẹ́. tẹ́ fi kọ́ ilé. Igi ni mo ń ṣẹ́ tí mi kọ́ o. Igi ni mo ń ṣẹ́ tí mi kọ́. Àdánù àpé tí mo fi làgbé kánú gbóná. Màmá, Tá? igi lẹ̀ ń ṣẹ́ tẹ́ fi kọ́lé. Igi ni mo ń ṣẹ́ o. Ta ń lè ròyìn pé igi lẹ̀ ń ṣẹ́ nù? Igi ni mo ń ṣẹ́. Ta ló lè ròyìn? Àwọn tá a lè sọ́ọ̀rẹ̀. Àwọn sílẹ̀. Tá a lè sọ́ọ̀rẹ̀ o. Igi mo ń Ẹ wá. ṣẹ́ o. Wọ́n ní ẹ máa bọ̀. Kí lẹ̀ náà ń ṣẹ́? igi ìgbógbé kọ́lọ́ májò takú sí. Àwọn igi tẹ́ ń tàdà, àwọn igi tẹ́ ń ṣẹ́ dà. Ẹ̀tọ́ wà lẹ́rìí gbára mi ọ̀yà lé kó nú ogbó. Àwọn igi tẹ́ ló ń ṣẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ni. Ṣé sọ́kùnrin kan níbà yín ṣẹ́ ni? Fúnra mi ni mo ń ṣẹ́ o. Àdá tí mo fi ń gèrè náà léyìí o. Ẹ jẹ́ wọn adá yín. Yes, sir. Ẹ já wọlé yín náà. Ẹ wọlé. Àdá rè. Àkèrè. Àkédà. Àkèrè. Ẹ̀yà lẹ́gbàá máa máa. Èwo lélẹ̀? Àdá tí mo. Ara àdá tẹ́ ń lò mí. Àdá tí mo. Ó yẹ jẹ́. Ó tẹ́ fi ń ṣẹ́ gírì. Ó ní. Igi lẹ̀ ń ṣẹ́. Igi mo ń ṣẹ́ tí mo fi ń tilẹ̀kùn. Igi lẹ̀ ń ṣẹ́. Igi mo ń ṣẹ́ o. Tẹ́ fi kọ́ bí. Mi kọ́ igi ni o. Igi mo ń ṣẹ́ o. Màmá ẹ gbìyànjú o. Bó wa ni nígbà tí wọn lẹ̀ ní ìka àfọlọ́hún. Ọdún kèlò lẹ ti wà nílé yìí màmá? Ọdún kẹsàn-án rèé o. Ọdún kẹsàn-án. Bẹ́ẹ̀ ni o. Ọdún kẹsàn-án. Ọdún kẹsàn-án rèé o. Ṣé yàrá mẹ́ta ilẹ̀ kọ́? Yàrá gbogbo ẹ̀ mo ti ẹ̀kọ́ kátẹ́gùn tó kí ó tó di pé wó Agbára lówó ńgbà tí ò sí nǹkan kan mọ́ tí mo rí. Ok, Agbala lówó bì. Ńgbà tí mo rí nǹkan kan bò mọ́ tágbára pin. So ẹ lọ ń ṣẹ́gi lóko. Igi ni mo gé o. Tẹ́ bá ti wá gé tán ẹ rù wálé. Ẹrù wálé ni o. Ẹ wàá tà á. Ẹ wàá tà á o. Láti pẹ́ ń ta yẹn lẹ fi kọ́lé. Ẹ jájọ rìn yí bí ìka. Ní mi kọ́ o. Màmá yìí àwọn àìṣe evangelism kiri ni. Wọ́n ní màmá sálàáfíà lẹ́wà. Mo ṣáà ìtàn wọlé mo rí tán gbé bọ́tà mo ní à. Màmá kí ló tẹ̀ ń rugi wọ́n ní à igi táwọn ti ń ṣe tipẹ́tipẹ́. Pé kódà igi òun làwọn fi kọ́ ilé yìí. Ó ní mi kọ́ o. Kò tiẹ̀ sí wíńdò gan lẹ́yìn bíbẹ̀. Kò sí wíńdò. Ẹ wá gbà pa báyìí. Mo gbà pa ni o. Kí ló dé tẹ́ gbà pa tó báyìí? Ngbòjò ń wọlé. Èdè filẹ̀. Ngbòjò ń rọ̀ ni o. Ẹ filẹ̀. Ngbòjò ń wọ yàrá bójò bá dé báyìí. Kílẹ̀ ṣe ń bì? Ilé ìwẹ̀ lásán ni o. Ilé ìwẹ̀ tí mo ní rèé o. Ilé ìwẹ̀ yín ni? Ilé ìwẹ̀ rèé ní tọ́lẹ̀tì o. Ilé ìta ibi ẹni wẹ̀ ni? Ibi mo ti ń wẹ̀ rèé o. Màmá bò lẹ ṣe máa wọ bẹ̀ wẹ̀ jẹ́ Ẹ o. mọ lákọ̀rọ̀ bọ́bẹ̀ ní bí n bá ṣe ṣeré tí ń wọ̀ bẹ̀. Ẹ wà wẹ̀ ń bì. Ṣeré tí ń wẹ̀ bí ń ṣe kákòrè tí ń mọ̀ wẹ̀ pé mo ga ju bí lọ. Ẹ dìde. Ibo lẹ ti ń yàgbẹ́? Ibi náà ni. Ibi náà ti ń yàgbẹ́. Odò tí mo mọ̀ rù lọ́nu. Ok, ẹ máa lọ ń sọ̀gbẹ́ yín Ẹ wà sọ́dọ̀. lọ́jú odò. So ibi lẹ ti ń wẹ̀? Ibi ni o. Bó tutù mú bí ọyẹ́ mú kọ́. Ibi náà ni. Ibi náà lẹ ti wẹ̀. Níjọ́ Sunday mo bìbì mo fẹ́ bí. Ẹ máa bọ̀. Bí
so ara yàrá yín lélẹ̀ ṣé bí náà wo ni àbí bí tẹ́ bá dé ni. ètò náà ní kó tó di wípé mo rí búlọ́ọ̀kù tó bò mí wọ́n dá búlọ́ọ̀kù jọ ni mo ṣe náà. àwọn èèyàn máa ń gbìyànjú láyé o ṣé èdè mọ̀ pé ń bá ran rẹ̀ lọ́wọ́ ni Ọlọ́run máa ràn lọ́wọ́ ẹ wo orú màmá yìí sìn èdè wa ń rugi màmá ẹ ti ń dàgbà ṣé àwọn gidi máa ń rù rè mo ń rugi gidi èdè wo bẹ́ẹ̀ ṣe mọ bọ́ọ̀lù ẹ ṣe máa ń rù. nígbà ń bá dóko ń wà gbé kan báyìí ẹsẹ̀ máa gbé báyìí ẹ máa gbé lérí báyìí. ẹ lè gbé gan mọ́ ẹ filẹ̀ ẹ ṣàfilẹ̀ ó ti tó báwọn èyí tẹ́ ẹ gbé ti tó báwọn ó rẹ̀ wọ́n igi tójú ó rẹ̀ wọ́n rè é mo fẹ́ wò bá ṣe ní strength àti gbé ni ṣé lóòótọ́ ni wọ́n ń gbégi. wọ́n gbé mẹ́ta wọ́n gbé mẹ́rin pẹ̀lú bára wọn ò tún ṣe yá náà. wọ́n gbé mẹ́ta wọ́n gbé mẹ́rin. wọ́n gbé báyìí kẹ̀kẹ́ pẹ̀lú bára wọn ò ṣe yá. olómù sàrẹ̀ ilé igi tó kò yìí nígbà tí ń kó lọ tí ń kó bọ̀ ní ojú odò ń bẹ̀ o olómù síkì báyìí. so igi tán rù nítorí fi kọ́lé yìí mọ̀mọ́ ẹ ra àánú gbà ẹ dìde. ìrànú pani. aláti pọ̀jù fún mi. ẹ bímọ ni àwọn ọmọ yín kọ́. dádì ẹ bọ́wọ́ padà ní bàbá débi irú ká fò ọmọ mi kakọ orí jáde. wọn rí nǹkan ṣe. orí nǹkan kan ṣe jẹta tí mo ń bí ga gbogbo èèyàn bá pé wọn ní òsì nǹkan kan. abiyamọ ẹ pẹ̀lẹ́ mọ̀mọ́ gbogbo ẹni tó wò ó wá máa sọ bẹ́ẹ̀ pé mi ò ní jìyà. mo sọ pé I will not suffer. mo kọ́mẹ́tẹ̀ wọ́n máa ń ṣí ẹ̀ èèyàn dẹ̀ ṣẹ́gi tó fi kọ́lé ibẹ̀ lẹ́nìkan ti ń complain at least wọ́n kọ́lé at least wọ́n kúrò ní ayálégbé pẹ̀lú igi ṣiṣẹ́ wọ́n kọ́ ilé yìí ẹ rí àánú gbà ẹ máa bọ̀ níbi ilé yìí màmá kí lè fẹ́ mo ṣe rí yín láàárọ̀ yìí èní ni Wednesday mo ṣe rí yín ó yẹ kí n kọ́kọ́ wà ní church náà bẹ́ẹ̀ tí mo ṣe rí yín láàárọ̀ yìí ọ̀rọ̀ yín fẹ́ àánú bá ń gbé sọ́dọ̀ wọn ọ̀rọ̀ yín fẹ́ àánú. kí ọ̀tá náà mi ọba nǹkan lè mi parí ni ọba nǹkan lè mi parí ni wọ́n lè nìkan ilé nìkan wọ́n ṣàánú yín lẹ́ ń sọ ṣàánú mi ni mo ń sọ lẹ́nìkan ẹ dìde màmá ẹ dìde mo ń wo kí la lè ṣe fún màmá yìí o kí la lè ṣe fún wọn o kí la lè ṣe fún wọn o igbógi ni mo wọ ká ẹsẹ̀ mi ẹ bá mi ṣíà ẹ wá bá mi ṣíà kẹ máa ní I will not suffer ẹ máa ṣíà kẹ wá máa ní mi ò ní jìyà àwọn ọmọ mi ò ní jìyà ẹ máa sọ pé mi ò ní jìyà igbógi lẹ ń wọ ká igbógi ni mo wọ ká. so bẹ́ẹ̀ ṣe ń tagi lẹ́ ń sanwó búlọ́ọ̀kù ẹni mo sanwó búlọ́ọ̀kù bẹ́ẹ̀ ṣe ń jági lẹ́ ń sanwó yèèpẹ̀ ẹni mo sanwó yèèpẹ̀ o bàbá wù mí dá mi tí nǹkan kan ọba mú mi tí ń bá ró búlọ́ọ̀kù tí ọ̀pọ̀n mi máa ní ẹjẹ́ ń lọ ọ̀bá ń pọ́n kó tó di wípé bára mi bá tó gbé ń tòwọ́ gbòógì lọ. ó tó ọdún mélòó tẹ́ ti wà báyìí. ọdún kẹsàn-án rẹ̀ tí mo ti wà ní òhò. ọdún kẹsàn-án bẹ́ẹ̀ ni tí mo ti wà ní òhò. màmá tẹ bá rà àánú iṣẹ́ wo lè padà máa ṣe torí ẹ̀ lè tagi mọ́. àmì ò Jésù wá wo dádì tí n bá ti rà àánú gbà tán bá ti bá ń parí ilé mi dádì ilé ìlọ́ba mi ń wò ṣiṣẹ́ ilé. màmá tí ẹ bá rà àánú gbà iṣẹ́ wo lẹ́ máa ṣe irú ọjà wo. ajá alábọ̀ ẹ̀wà àgbàdo ìrẹsì mo fẹ́ mọ̀ tà mọ́ aláàgbò ìtìsú mi ìgbólókun tí mò ń wọ̀. tẹ bá rà àánú gbà ẹlẹ́ta. ẹ ń tàrẹ sí wọn mọ tẹwà gbogbo nǹkan alábọ̀ ráìsì ẹ̀wà alábọ̀ nǹkan kan bẹ́ẹ̀ ni wọ́n mọ̀. ibo lẹ́tì máa ta. wọ́n wà ṣọ́ọ̀bù ní dáàdì kò sí bí mo ti lè tajà bí. ẹ rí àánú gbà gbogbo nǹkan kan sórí ibi gan ò ṣe dáadáa tí atẹ́gùn bá dé nígbà tó ti lè ranra wọn lọ́wọ́ báyìí tá a bá wo bá a ṣe lè gbé ẹgbẹ́ yìí náà dìde ẹgbẹ́ yìí tá a bá gbé dìde then ẹgbẹ́ yẹn kán dẹ̀ wọ́n á kan gbogbo ẹ̀ ráìn kán dẹ̀ wà bá wọn ṣe wájú ní fàràǹdà wọ́n á wá rẹ̀ wọ́n á fi wíńdò sí ìyá wa bẹ̀rẹ̀ sí ní tajà gbogbo ohun tá à ń sọ yìí chẹ́ńjì díẹ̀ ti ṣe màmá ṣe ní àkáǹtì ṣe lákàntì ẹ lọ mú wa ẹ pẹ̀lẹ́ màmá ẹ mú wa. ẹ jẹ́ àwọn ohun tá a lè ṣe fún màmá yìí ẹ jẹ́ àwọn ohun tá a lè ṣe fún wọn ẹ ṣíà fídíò wọn gan ẹ ní fi ọjọ́ alẹ́ jìyà
màmá yìí ti wà ní ọjọ́ alẹ́ ẹ wo orí wọn màmá kí ni ọjọ́ orí yín báyìí. ọjọ́ orí mi ó ti ń lọ bí 70 báyìí. 70. bẹ́ẹ̀ ni dádì. ẹ ti lé 70. bẹ́ẹ̀ ni bí mo ṣe. kí lorúkọ yín. Mojíríkẹ́. Mojíríkẹ́ kí ni. Fatima Ọ̀pàdélé. Mojíríkẹ́ Ọ̀pàdélé Fatima lè mi. ó yẹ porúkọ yín kẹ́ ní màá rà àánú gbà. màá rà àánú gbà èmi Mojíríkẹ́ màá rà àánú gbà èmi Fatima ọmọ ànábì wọ́n rà àánú gbà èmi ìyàwó Ọ̀pàdélé wọ́n rà àánú gbà lágbára Jésù olùgbàlà. ẹ má mọ̀ ṣubú màmá yẹn mọ̀ ní dààmú ìwọ náà porúkọ rẹ kó ní èmi ní ó ra àánú gbà ó sọ pé èmi Adémọ́lá màá rí àánú gbà ìwọ náà sọ pé wá ṣíà gan gbogbo ọwọ́ tó ṣíà fídíò yìí ẹ ní jìyà ọjọ́ alẹ́ àtẹ̀yìn tẹ̀ ṣíà ẹ̀ náà ẹ ní jìyà ọjọ́ alẹ́ bẹ́ẹ̀ bá ń ṣíyà yìí láàánú bá mi ṣíà ẹ̀ yóò kan àwọn kan lára á dẹ̀ wo nǹkan tá a máa ṣe síbí mi ò jẹ́jẹ́ ohunkóhun bẹ́ẹ̀ mo gba Ọlọ́run gbọ́ pé àánú yóò wá sórí yín àkáǹtì wọn náà la máa lò àkáǹtì tí wọn la máa lò Wema ni mò ń wò ń bí Wema Bank 0451398769 0451398769 0451398769 Ọ̀pàdélé Mojíríkẹ́ Wema Bank ẹjá tún pè 0451398769 Ọ̀pàdélé Mojíríkẹ́ Wema Bank mọ̀mọ́ ẹ ra àánú gbà ẹni máa ra àánú gbà ẹni máa ra àánú gbà ẹni ọjọ́ ìyà mi ti dópin ní tí mò ń sọ ni kí wọ́n náà máa sọ máa sọ pé ọjọ́ ìyà mi ti dópin ọjọ́ ìyè mi Mojíríkẹ́ ti dópin ọjọ́ ẹkún mi ti dópin ọjọ́ ẹkún mi Mojíríkẹ́ ti dópin ẹni ẹ sọ pé àánú mi dé báyìí àánú mi dé báyìí Mojíríkẹ́ ẹ máa gbọ́ ẹni Ọlọ́run yóò fi sójú àwọn èèyàn Ọlọ́run fi sójú àwọn èèyàn láti ṣàánú mi mi ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tí ó mo ṣàánú dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ṣe mí láàánú ẹ ṣé o èkó ní ìtàlọ́wọ́ yín o ẹ ra àánú gbà o ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ṣàánú mi lórí afẹ́fẹ́ gbogbo ibi tí ràn mí òde rí láti dìde àánú fún mi láti dìde ìrànlọ́wọ́ fún mi àánú ò ní wọ́n lé yín ìrànlọ́wọ́ ò ní tán lé yín ẹ ní darúgbó ṣẹ́gi ẹ ní darúgbó ṣẹ́gi ó ní wọn ò ní darúgbó ṣẹ́gi wọn ò ní darúgbó ṣẹ́gi ọjọ́ alẹ́ yín ò ní kóró ọjọ́ alẹ́ yín ọ̀dà àtúbọ̀tán yín ò ní bàjẹ́ ẹ ra àánú gbà gbogbo bí ẹ wà afẹ́fẹ́ ìfẹ́ ọmọ kan jòkó lá gbogbo bí ẹ bá wà afẹ́fẹ́ àdúrà ọba yín lágbára Jésù. so wọ́n ṣẹ́gi tán fi kọ́lé wọ́n lọ ń ru igi wọ́n ìyá yìí ń la igi ní ìgbàgbọ́ ẹni bó ṣe rí ni. bó ṣe rí nù ẹni táwa náà ti ṣe mọ bó ṣe rí nù. bó ṣe rí nìyẹn ẹ má jàjà ń ṣẹ́gi mọ́ o bẹ́ẹ̀ ṣe ń gbagi lórí ìyá yìí bẹ́ẹ̀ lọ́lọ́run fẹ́ yín náà ní tẹ́ ẹ fẹ́ bẹ́ẹ̀ ṣe ń gba nǹkan àrù lórí wọn bẹ́ẹ̀ ni Ọlọ́run yọ̀ǹda táyìn náà fẹ́ fún yín ẹ dẹ̀ rí àánú gbà ẹ wá ṣíà ẹ ṣíà kẹsànán wọn nọ́mbà kan tó wọ̀dọ̀ tèmi nọ́mbà kan tó wọ̀dọ̀ mi 07054900751 ìwọ làánú kan. ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi lẹ́wọ̀n ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi o kí mi ró lérè o kójò bá rọ̀ wò nígbàdàn náà lé o. tó mi ò ní jìyà láyé I will not suffer ẹran mi ò ní jìyà gbogbo ẹ̀yin tí àdìjọ wo fọ́nrán yìí lórúkọ Jésù ẹ ò ní jìyà ìran yín ò ní jìyà bẹ́ẹ̀ ni ní orúkọ Jésù ẹ bá yá yìí ṣíà fọ́nrán yìí o ẹ bá wọn ṣíà ẹ jọ̀ọ́ ẹ bá wọn ṣíà kí ìyá yìí náà kí wọ́n lè rí aláàánú tiwọn kí wọ́n lè rí olùrànlọ́wọ́ tiwọn àwọn tá a bá ṣíà ẹ fún Ọlọ́run lè ní kí méjì mẹ́ta nínú wọn kí ìyá yìí ráàánú gbà lọ́wọ́ wọn bí wọ́n bá ti tí ìyá yìí bá ti ráàánú gbà àwa náà ti kópa tó ṣe pàtàkì nínú ayé ìyá yìí nìyẹn padà ṣe ń ṣí ẹ náà eré àti àánú olóore ó máa yí àwa náà ká Ọlọ́run yóò pè kan àwa náà wọ́n máa kí wa congratulation ẹ̀kọ́ oṣù yìí kó tó parí ẹ bá wa láìkì fọ́nrán yìí kí ẹ̀yin náà kẹ́ ẹ sọ méjì tàbí mẹ́ta lórí fọ́nrán yìí ẹ ṣe láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.